أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. Mo kí ẹ̀yin ọmọ ìyá mi lọ́kùnrin lóbìnrin, mo kí yín ní kíkí ọlá, mo kí yín ní kíkí ọlá. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọ̀rọ̀ tí a fẹ́ bára wa sọ ní òní náà ní nípa kádàrà. Ẹgbẹ́ náà ta ló mọ kádàrà? Kí là ń pè ní kádàrà? Kádàrà ni ohun tó ju ẹ̀dá lọ tí ẹ̀dá kan ò lè mọ̀. Kádàrà tá wá ń sọ̀rọ̀ lé lórí yìí ó pín sọ́nà méjì. Àkọ́kọ́ àlìkọ́dọ̀ òun náà ni kádàrà tó já sí wípé kò ṣeé yí. Ó sì wà nínú láòní mahfuz. Bóyá ẹni tọ́lọ́run bá dá ní ọkùnrin tó wá ní òun fẹ́ di obìnrin kò ṣeé ṣe. Àbí sí Ọlọ́run ọba àlékè ọlá tí ó bá sọ wípé ọjọ́ báyìí ni lágbájá yìí máa jáde láyé, tí ó bá ti wà nínú láòní mahfuz kò sóhun tí ó lè yẹ̀ mọ́. Òun la fi rí pé nígbà míì wà tó jẹ́ wípé tí olówó míì bá ṣàárẹ̀, àárẹ̀ tó ń ṣe owó tó ní kò lè wo àárẹ̀ tó ń ṣe látàrí wípé àsìkò ti tó. Tí àsìkò ẹ̀dá bá tó, kò sí bí ẹ̀dá ṣe lè ná owó sí àárẹ̀ tó. Tọ́lọ́run bá lásìkò àsìkò náà ló máa jáde nílé ayé, owó kankan ò ran àárẹ̀ náà. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni alikọ́dàr, òun náà ni kádàrà. Àdúrà lè yí kádàrà padà. Bóyá nísìn, bóyá o lálàá pé o fẹ́ lọ òun wá iṣẹ́ kan lọ, ó wá sí lálàá wípé iṣẹ́ tó ń wá lọ yìí kò lè bọ́ sí ẹ lọ́wọ́. Tí o bá lè ṣe àdúrà tó gba àwẹ̀, ó ṣeé ṣe kí kádàrà pé o ò lè rí iṣẹ́ yẹn k'Ọlọ́run ọba kó yí padà sí dáadáa. Kádàrà Ọlọ́run ọba ohun tó ju ẹ̀dá lọ ni ìkọ̀kọ̀ ni tí ó pé ẹ̀dá kan ò lè mọ̀. Bóyá ẹni tó já sí wípé arìnrìn àjò tó wọnú ọkọ̀ tó ń ṣèrìn àjò, tó bá já sí wípé ó ti mọ̀ wípé ibi tó ń lọ yìí ọ̀nà àánú ni, òun ò ní padà wálé. Tó bá jẹ́ pé Ọlọ́run ọba ti fi hàn, ó ṣeé ṣe kó má lọ. Àmọ́ kádàrà Ọlọ́run ìkọ̀kọ̀ ni. Ṣùgbọ́n t'Ọlọ́run ọba tí ò bá fẹ́ kírú àdánwò bẹ́ẹ̀ kó ṣẹlẹ̀ sónítàn, ó máa rí ọ̀kan tó máa rí náà sí pé ibi tó ń lọ yìí má lọ o. Ṣùgbọ́n t'Ọlọ́run tó bá ti wà nínú láòní mahfuz ipò ọjọ́ náà ló máa jáde láyé. Bí ẹgbẹ̀rún àfáà àbẹ́gbẹ̀rún pásítọ̀ àbáwọn awòràwọ̀ tí wọ́n bá jíṣẹ́ fún wípé má lọ síbi tó ń lọ yìí, Ọlọ́run ọba máa di etí ẹ̀, kò ní lè gbọ́ nítorí pé ó ti wà nínú láòní mahfuz pé ọjọ́ yẹn ló máa jáde láyé. Àbẹ́ni tó já sí wípé orí lásán ló ń fọ́. Gbogbo wa la sì mọ̀ wípé torí bá ń fọ́ wa tá bá lo paracetamol sí ó máa fi wálẹ̀ tí ò bá lọ́wọ́ ayé inú. Àmọ́ tó nítorí bá ń fọ́ onítọ̀hún tó wá lo paracetamol sí torí pé oògùn tó ń lò sí yìí kò lọ, ó ṣe sàárà, ó ṣe gbogbo ẹ̀, síbẹ̀síbẹ̀ padà jáde láyé ni, ó sì wà nínú kádàrà Ọlọ́run. Ṣùgbọ́n kò sí ẹ̀dá kan tó máa jáde láyé tí ikú ò ní mú sábàbí kan dání fún wa pé nǹkan báyìí ló ṣe, ẹni báyìí ló pa á. Ó sì wà nínú kádàrà Ọlọ́run. Ìgbà tá máa lò láyé, ọdún tá máa lò, ọjọ́ tá máa kú, àsìkò tá máa kú, ibi tá máa kú sí, ó sì wà nínú àkọọ́lẹ̀ Ọlọ́run ọba. Gbogbo àwọn tó já sí wípé wọ́n sáré ayé wípé àníṣe mo fẹ́ lówó, mo fẹ́ lówó, mo fẹ́ dogún, mo fẹ́ dọgbọ̀n. Tó bá lọ ṣe oògùn owó tó bá ní owó náà, ó sì wà nínú kádàrà Ọlọ́run wípé orí owó ló gbé wálé ayé. Ṣùgbọ́n látàrí wípé ó lọ kánjú wá owó, ó ṣeéṣe kó já sí wípé kẹ́mi ẹ̀ máa gùn nítorí pé ó ti kánjú ju kádàrà ẹ̀ lọ. Ẹni tí wọ́n bá ṣe oògùn owó fún tó bá ní owó, ó sì wà nínú kádàrà pé ó máa dolówó láyé ni. Àmọ́ ẹni tó jẹ́ pé orí òṣì ló yàn wálé ayé, bí wọ́n ṣe oògùn owó fún kò lè ní, nítorí pé owó tẹ́nìkọ̀ọ̀kan wá máa ná nílé ayé, Ọlọ́run bá fi kádàrà ẹ̀ mọ́ wa ká tó wálé ayé. Ẹlòmíì wà tó já sí wípé gbogbo owó tó máa ná ní gbogbo ìṣẹ̀mí ayé ẹ̀
kò ju 10,000 lọ. Ṣùgbọ́n Ọlọ́run á wá máa fún díẹ̀díẹ̀ látàrí pé kẹ́mi ẹ̀ lè gùn. Ọjọ́ 500, ọjọ́ 1000, Ọlọ́run máa fún díẹ̀díẹ̀. Inú wọn lẹ ti máa rẹ́lòmíì tó já sí wípé àti rí owó skul ọmọ san ó máa dìṣòro fún, nítorí wípé gbogbo owó tọ́lọ́run ló máa ná láyé kò ju 10,000 náà lọ. Ṣùgbọ́n yóò wá máa ná díẹ̀díẹ̀ látàrí pé kẹ́mi ẹ̀ lè gùn. Tí irú ẹni bẹ́ẹ̀ bá lọ ṣe oògùn owó kò lè ní owó, nítorí pé Ọlọ́run sì kádàrá iye tó máa ná láyé. Àmọ́ tí irú èèyàn bẹ́ẹ̀ yẹn bá wá lọ ṣe oògùn owó tó lọ kánjú wá kádàrá, tó kánjú ju kádàrá ẹ̀ lọ, owó tó yẹ kó ná fún tó yẹ kó ná fún 20 ọdún, ó wá sáré ju kádàrá, ó sáré ju kádàrá ẹ̀ lọ. Irú ẹni bẹ́ẹ̀, irú 10,000 tọ́lọ́run bá kọ fún, ó lè má ná ju ọdún 2 lọ. Nítorí pé Ọlọ́run ọba àlékè ọlá ó máa ń ṣe nǹkan, kò kí ń ṣe nǹkan láì fi àyè ọpẹ́ lẹ̀. Tí Ọlọ́run bá ń ṣe nǹkan, ó yí Ọlọ́run ọba. Nítorí má yẹ ká sáré ju kádàrá wa lọ. Ẹlòmíì wà tó já sí wípé kádàrá tó ń yàn wálé ayé ni wípé ó fẹ́ jẹ tàárọ̀ ó rí jẹ, ó fẹ́ jẹ tọ̀sán ó rí jẹ, ó fẹ́ jẹ talẹ́ ó rí jẹ. Ìfọ̀kànbalẹ̀ wà fún, bíbàṣírí wà fún. Ṣùgbọ́n ipò tó wà yẹn kò tún wá ní tẹ́lọ́rùn, á tún máa sáré owó wípé òun fẹ́ lówó, òun fẹ́ dogún, òun fẹ́ dọgbọ̀n, òun fẹ́ dọ́là, láìmọ̀ wípé inú ìparun ni òun ń lọ. Ẹlòmíì wà tó sì já sí wípé orí owó ló yàn wálé ayé. Tó bá fẹ́ ná 1 million léni yóò rí ná. Bó fẹ́ kọ́lé 3 láàárín oṣù kan yóò rí kọ́. Kádàrá tiẹ̀ nìyẹn. Ẹ má jẹ́ ká forí wérí. Ẹ sì má jẹ́ ká máa wo aago aláago ṣiṣẹ́, nítorí pé ẹ̀dá tó bá ń wo aago aláago ṣiṣẹ́, irú wọn ni wọ́n máa ń sọnù pé ọ̀rẹ́ mi ti ra mọ́tò, mo gbọ́dọ̀ rà. Ọ̀rẹ́ mi ti kọ́lé, èmi náà gbọ́dọ̀ kọ́lé. Ọ̀rẹ́ mi yìí ọmọkùnrin ló ń bí jọ, èmi náà gbọ́dọ̀ bí ọmọkùnrin. A wá di wípé a wá lọ sọ́dọ̀ àwọn ọlọ́ṣun, a lọ tọrọ ọmọ. Irú nǹkan báyìí bí ìgbà téèyàn sáré kádàrá ni. Ẹlòmíì wà, èèyàn dúdú lọ́lọ́run dá. A wá ní rárá òun fẹ́ pupa, a wá lọ máa lo cream. Tó bá wá padà yá, gbogbo pupa ẹ̀ náà, gbogbo bíbóra tó bóra, gbogbo ara náà máa padà gbóná ni. Ilẹ̀ máa padà jẹ ara wa náà ni. Nítorí náà má yẹ ká máa sáré kádàrá. Ẹ jẹ́ gbogbo ipòkípò tí Ọlọ́run bá fi wá sí, ẹ jẹ́ ká gbà wípé àmúwọ́ Ọlọ́run ọba ni, ká sì máa ṣe àdúà. Inú oṣù Ramadan la wà yìí, nítorí pé Ọlọ́run nífẹ̀ẹ́ wa. Nínú oṣù 12 tá ń lò, Ọlọ́run fún wa ní oṣù ẹyọ̀kan láti fi ṣe bonus, láti fi tú gbogbo àwọn àṣìṣe wa ṣe, gbogbo nǹkan tó kù díẹ̀ káàtó fún wa láti fi tún ṣe. Ìwọ tó já sí wípé ipò tó wà kò tẹ́ ẹ lọ́rùn, nínú oṣù yìí àsìkò wà fún ẹ, àsìkò gbígbàdúrà la wà yìí. Òru lè láti lè kọ́dìrì, òru tí Ọlọ́run bá máa ń yí kádàrá padà ni. Tó bá jẹ́ wípé ìwọ tó já sí wípé oúnjẹ àárọ̀ kò bá ta lẹ́mu, àyè wà fún ẹ nínú oṣù lè láti lè kọ́dìrì, láti tọrọ gbogbo ohun tó bá ń fẹ́, tó bá lè gba àdúrà, tó pe Ọlọ́run ọba, tó kí Ọlọ́run lọ́tùn, tó kí sósì. Ó ṣeé ṣe kí kádàrá burúkú tọ́lọ́run bá kọ sí ẹ kó padà di rere. Nítorí náà ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam, ẹ jẹ́ ká lọ gba kádàrá, nítorí pé ẹ̀dá tí ò bá gba kádàrá yóò gba kodoro. Ẹ má jẹ́ ká máa dọ́gbọ́n sí kádàrá wa, ẹ jẹ́ ká gbà fọ́lọ́run. Ká gbà fọ́lọ́run ní sinmi o, ká gbà fọ́lọ́run ní sinmi. Kádàrá ò ṣe é kọ̀ láì gbà, ká gbà fọ́lọ́run ní sinmi. Tó bá jẹ́ ìwọ ẹ̀gbọ́n lọ́lọ́run gbọ́lá fún, ìwọ tó jábúrò gbà fọ́lọ́run. Àìgbà fọ́lùwà wàhálà ni, ìwọ àbúrò dákun gbà fọ́lọ́run. Tó bá jẹ́ ìyàwó lọ́lọ́run gbọ́lá fún, ìwọ tó jọkọ gbà fọ́lọ́run. Àìgbà fọ́lùwà fìtínà ni, ìwọ ọkọ dákun gbà fọ́lùwà. Subhana rabbika rabbil izzati amma yasifun, wa salamun ala al mursalin, alhamdulillahi rabbil alamin.